Àbálélá ìjà àrólulẹ̀ ká mọ́ rajà ká mọ́ rebi kan o. Ìjà àrólulẹ̀ ká mọ́ rajà ká mọ́ rebi kan. Elóde ìjà àrólulẹ̀ ká mọ́ rajà ká mọ́ rebi kan. Nkú àrólulẹ̀ kémi rólulẹ̀ lulẹ̀ ká àrólulẹ̀ ká mọ́ rajà ká mọ́ rebi kan. Ìjà àrólulẹ̀ ká mọ́ rajà ká mọ́ rebi kan o. Ìjà àrólulẹ̀ lulẹ̀ ká mọ́ kọjá ulé kulé ká mọ́ tójú bọlé olúlé ká mọ́ lọ súpàdé ọmọ ulé coronavirus ká mọ́ tàn kálé kẹ mọ́ rọra abúlé ẹ gbọ́dọ̀ rọra ulé ọ̀rọ̀ burúkú ẹ ìbíkú lulé àìsàn burúkú ẹ àbá lulé lágbára Ọlọ́run ẹ àbá lulé. Ìjà àrólulẹ̀ ká mọ́ rajà ká mọ́ rebi kan o. Ìjà àrólulẹ̀ ká mọ́ rajà ká mọ́ rebi kan o. Iyó kú àrólulẹ̀ kémi rólulẹ̀ ká àrólulẹ̀ ká mọ́ rajà ká mọ́ rebi kan o. Ká mọ́ rajà ká mọ́ rebi kan. Wà ìgbọ́ tòkó súlé rẹ̀ mọ́nú di kànkàn. Ṣùgbọ́n o èyí jàrí wí séye ilé kan. Ṣùgbọ́n kan lẹ́kan tálíkà sọ́sọ́ ní kẹ̀ẹ̀kan. Kékeré alíkan o. Òun ní lọ́wọ́ rọ́lẹ́rẹ̀ kankan. Gbémi. Ẹsẹ̀ kéṣe gan lu àmọ́ akàn. Wà ìgbọ́. Tètè ṣán rẹ̀ kó bá lu kọ̀ mọ́kàn. Jàre ṣán o. Àrùn kòró akàn mẹ́sàn-án ní kàákàn. Àmì o. Elékìtì wí tẹ̀rẹ̀ yán kànìkàn. Ọ̀yán kànìkàn. Ìjà àrólulẹ̀ ká mọ́ rajà ká mọ́ rebi kan o. Ìjà àrólulẹ̀ ká mọ́ rajà ká mọ́ rebi kan o. Ìjà àrólulẹ̀ ká mọ́ rajà ká mọ́ rebi kan o. Kú àrólulẹ̀ kémi rólulẹ̀ ká àrólulẹ̀ ká mọ́ rajà ká mọ́ rebi kan o. Iyó èyé rólulẹ̀ àbá rólulẹ̀ àti rólulẹ̀ ọ̀gá rólulẹ̀ ká mọ́ rajà ká mọ́ rebi kan o. Ọmọ yín bí kankan. Ìjà rólulẹ̀ ká mọ́ rajà ká mọ́ rebi kan o.